babaláwo Ifáṣòótọ́ olóòótọ́ TV ẹ lérò pé ẹ ti ya fíìmù àbí fíìmù lẹ yà yìí lójú ara yín báwo lẹ̀yin náà ṣe jókòó báwo lẹ ṣe kọ́ fíìmù nìyẹn àbí ṣé tẹ́yin gangan bá wò ó ẹ̀yin náà ẹ̀ ń rètí ẹ pé fíìmù lẹ́kọ̀ yìí ok ẹni sùn náà bóyá nǹkan tí mò ń sọ ò tí ì yé yín dáadáa báwo lẹ ṣe ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí etí wo lẹ̀yin náà fi ń gbọ́ ẹ tí ì rí fíìmù wọn ni Tani Olorun Tani Olorun ṣé fíìmù ni wọ́n kọ yẹn no èmi sọ fún yín ìyẹn ti kúrò ní movie is a masterpiece ṣé ẹ rí tá a bá ní pé kí a sọ ọ̀rọ̀ nípa fíìmù lẹ́nujọ́ mẹ́ta yìí Tani Olorun gbọ́dọ̀ wà náà fíìmù tá a máa rate Tani Olorun wà nù àwọn fíìmù tá a gbọ́dọ̀ gbé award fún iṣẹ́ ńlá ni bàbá yìí ṣe nu iṣẹ́ yẹn ìyẹn o kì í ṣe orí YouTube gan ni fíìmù yẹn gbọ́dọ̀ jókòó sí ó yẹ kí fíìmù yìí rìn jìnnà dáadáa ni Tani Olorun lórí olóòótọ́ Premium TV ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ báyìí tí ì rí Tani Olorun ẹ lọ sí olóòótọ́ Premium Plus lórí YouTube kẹ́ ẹ lọ wo nǹkan tí wọ́n kọ síbẹ̀ we need to protect our cultural heritage gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ ọmọ Yorùbá àtàtà ní fíìmù yìí lè yé Ọlọ́run ò ṣe é gbèjà o àṣé lóòótọ́ ni pé a kì í fi ọkọ́ kọlẹ̀ ní ìgbàlẹ̀ eégún àárọ̀ ọ̀run kìnkín asúnké bí ẹni súnmọ́ sinimá yìí dùn ó nítumọ̀ ẹ̀kọ́ tó wà nínú sinimá yìí kò kéré rárá nǹkan tí wọ́n ń gbìyànjú láti máa sọ fún wa nínú sinimá Tani Olorun òun ni pé Ọlọ́run ò ṣe é gbèjà ara wa fún ara wa là ń gbèjà ara wa a dẹ̀ ń jà sápò ara wa ni ṣẹ́ẹ̀rí bí ọkọ àti ìyàwó bá wà bí wọn ò bá ti lè pawọ́pọ̀ kí wọ́n sin ẹ̀sìn kan ṣo nǹkan yẹn máa nira díẹ̀ o ẹ má jẹ́ kí n pọ̀ lọ́rọ̀ ẹ̀yin náà lọ wo Tani Olorun lórí olóòótọ́ Premium kẹ́ ẹ mọ̀ nǹkan tí mò ń sọ Lẹ́yìn Ìtàgé lórúkọ ìkànnì yìí ẹ jẹ́ á tún tẹ̀síwájú díẹ̀ lára àwọn star actors tẹ́ ẹ máa bá pàdé ńbẹ̀ bàbá Lálùdé wọ́n wà ńbẹ̀ Olóhùn Iyọ̀ wọ́n wà ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé mi ò lè dárúkọ wọn tán lẹ máa bá pàdé Antar Laniyan àwọn náà wà ńbẹ̀ Ajàmbàdàn babaláwo Ifáṣòótọ́ fúnra rẹ̀ àwọn náà wà nù iṣẹ́ yìí kí lẹ̀yin lè rétí iṣẹ́ yìí lọ́dọ̀ tiyín báwo lẹ ṣe lè rétí ẹ̀ lọ́dọ̀ tiyín ẹ má jẹ́ kí n pọ̀ lọ́rọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ̀yin tí ẹ ò báyìí tí ì rí Tani Olorun sinimá Tani Olorun bọ̀bọ̀ tẹ́ ẹ mọ̀ lórí Facebook yẹn Tani Olorun òun náà tún wà nù ẹ̀ Azeez Adégbọlá òun náà wà nù iṣẹ́ yìí ẹ jẹ́ ká lọ sí olóòótọ́ Premium Plus lórí YouTube báyìí ká lọ wò ó sinimá tó ju sinimá lọ ni wọ́n ti ń ṣe sinimá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́dún 2026 yìí olóòótọ́ yìí àrà ọ̀tọ̀ tún ni ọ̀kan nínú ẹ̀ ni ṣé a fẹ́ sọ nípa ti dialogue àbẹ́ a fẹ́ sọ nípa ti tàwọn òwe àwọn àkànlò èdè àwọn àṣàmọ̀ tí wọ́n lò ń bẹ̀ ṣé yẹn la fẹ́ sọ ẹ̀yin ẹ lọ wò àwọn àgbà òṣèré tí ó dáńtọ́ lẹ́nu àwọn ni wọ́n ṣiṣẹ́ nù sinimá yìí tẹ́ ẹ bá lọ wò ẹ ní regret ẹ̀yin ẹ lọ sí olóòótọ́ Premium Plus lórí YouTube tẹ́ ẹ bá ti wò ó ẹ padà wá sí Lẹ́yìn Ìtàgé kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ torí mi láǹfààní láti ṣú ẹ̀ fún yín bíbá yìí o mi ní àǹfààní láti fi sí nǹkan kan hàn ṣùgbọ́n ẹ máa lọ sí olóòótọ́ Premium Plus lórí YouTube kẹ́ ẹ lọ wo Tani Olorun ẹ mọ̀ pé ìṣẹ́júṣẹ́ lọ ẹ̀lẹ́tíríkì bàbá àtùpà babaláwo Ifáṣòótọ́ kò ní tán lọ́wọ́ yín lágbára Ọlọ́run kò ní tán nínú ọpọlọ yín torí ọ̀dá itọ́ kì í dá ahọ́n ọ̀dá ìtọ̀ kì í dá àkèré ọ̀dọ́ ohun rere kò ní dá yín lágbára Ọlọ́run sinimá ńlá lẹ́kọ̀ọ́ yìí o ẹ̀yin náà dẹ̀ wà náà tó ń protect heritage Yorùbá àṣírí yín ò ní tú sí ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé lórúkọ ìkànnì yìí tẹ́ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣalábàpàdé ìkànnì yìí ẹ bá wa subscribe kẹ́ ẹ tẹ notification bell a lè máa mú àwọn nǹkan tuntun a lè máa mú wá fún yín ẹ ṣé gan títí ìgbà míì tá a wá tún fi pàdé èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n wá ó dàbọ̀.